Africa Content TV. Ẹ̀yin ọmọ mi dà. Ẹ̀yin ọmọ mi dà. Okay, ẹ̀yin ọmọ rere jẹ́ ẹran wẹ̀ lókè. Ọmọ rere ni o. Àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ ò náwó. Ó dà òbí rere kó náwó. Ṣé gbogbo ilẹ̀ ti dòbí? Òbí rere kó náwó. Okay, màmá rere kó náwó. Bóyá yín màmá yẹn náwó lẹ̀. Lọ́dún kan tí mò ń gbọ́ mi. Bóyá bàbá rere kó náwó. Bàbá ò gbọ́ mi. Bàbá ò ráyè. Owó tó fi kọ́ ọmọ wa níta ló fi lẹ̀. Ẹ̀yin màmá. Ó kẹ́ ní màmá ẹṣẹ́ pẹ́ńtà yẹn. Wọ́n máa gbìjà ọkùnrin. Ẹ̀yin bàbá ẹ dúró náà. Ẹ̀yin màmá ẹṣẹ́ kí ni? Ó kẹ́ ẹ dúró. Àmọ́ ẹ̀ tó bá láìkí inú ọkùnrin. Tí bá ti sọ pé ẹ̀yin màmá ẹṣẹ́ ẹ bá mi. Ẹ̀yin màmá pa. Ẹ̀yin bàbá. Ẹ ti ṣèjúrú. Lẹ́yìn mọ́mì mi àti dádì mi tàbí mi láìkì jù. Ta ló láìkì jù? Dádì. Kí ló dé wá sọ pé wọ́n gbé bàbá rere? Tọ́lá tí mọ́mì òru ẹ̀ní wa pẹ́ láyé. Kò dá o. Ẹ̀yọ́ mọ́ mi dà. Ẹ̀yọ́ ọmọ tó bá fẹ́ dàbí Ayéfẹ́lẹ́ kó nawọ́. Ọmọ tó fẹ́ di star kó nawọ́. Ókè ọmọ tó fẹ́ dàbí Táyé Kọ́rẹ́nsì kó nawọ́. Ókè ọmọ tó fẹ́ dàbí Honorable kó nawọ́. Nǹkan tó yẹn fi máa ń dán Honorable ni pé tí màmá yẹn bá ti bá ẹ sọ̀rọ̀ kó ṣe bí ni kó gbọ́ màmá ẹ ò lè tọ̀ ẹ́. Ọmọ tó bá ti sọ pé màmá òun ò ṣe kí ni ó máa le gan, gbogbo yín lè máa ṣoríire. Gbogbo yín lè máa ṣoríire. Honorable tó dán Honorable máa ń gbọ́rọ̀ sí wa lẹ́nu. Ìwọ náà gbọ́rọ̀ sí màmá ẹ lẹ́nu. Tí bàbá ẹ bá lè ti sọ̀rọ̀ kó ṣe kí ni? Kó gbọ́ kó ṣe kí ni? Nǹkan tó ṣẹlẹ̀ ń sì ni pé ọmọ kan tó bá tẹ̀lé sọ orí kọ́rẹ́nsì kékeré owó wà fún mi. Ẹ kọ orí kọ́rẹ́nsì kékeré bá owó wà fún mi. Tí o lè kọ orí kọ́rẹ́nsì ìwọ́n tó bá ti dàgbà jù ní ìfẹ́. Tó bá ti dàgbà jù nínú bí ọmọ 10 years. Tó bá ti kọ́ wà gbowó. Tọ́mọ yẹn bá lè pẹ́ ní kó máa bọ̀ ẹgbẹ́ wa kọ́ wà ẹ̀. From 1 to 10. 1 to 10 tó bá lè kọ́ ní Táyé Kọ́rẹ́nsì rẹ̀ ẹgbẹ́. 1 to 10. Tó bá ti yóò fọ 10 gbowó. Ẹjọ́ ọmọ yẹn máa bọ̀. Ìwọ́n tó bá ti gbé ẹgbẹ́ mi o ti gbowó náà. Máa bọ̀ ọ́ kí o ti gbowó. Tó bá ti lè kọjá lórí kíní ẹ̀ lórí àmọ́ bọ̀. Afa Islam ẹ̀ àwọn ẹ̀yìn. Láyé bí kí ni tèmi pẹ̀lú tí. Káyọ̀ bá lè kọ́ òkè máa bọ̀. Ẹgbẹ́ kí n pè é máa bọ̀. Àwọn ilé ìfẹ́ gbà ó ti sàn gbà máa gbé ṣe fẹ́ kọ́ wújì. Láyé bí kí ni tèmi pẹ̀lú tí. Tèmi pẹ̀lú tí. Kí lájọ dé kí lájọ wú kí lájọ dé. Mi ò bá dáadáa ò ṣe. Ẹ gbà mí o. How old are you? 10 years. O gbọ́dọ̀ pọ̀ 10 years. Oníkọ́rẹ́nsì ó wọ oníkọ́rẹ́nsì. Ẹ wá ọkọ ti dé o. Oníkọ́rẹ́nsì. Láyé kọ́rẹ́nsì mo ti di jáyà. Ìbẹ̀rù mímí, ẹ̀rù rẹ̀ tó bà. Ìwọ lọ́wọ́ láàrin àwọn ọmọ. Táyé Kọ́rẹ́nsì yóò ti di jáyà. Ìbẹ̀rù nìyẹn.
ẹ̀rù rẹ̀ tó bà. Èmi ló ní ní ọmọ láàrin àwọn ọmọ. Ìyàbá bẹ nígbà yẹn tí ó bá fi tèmi ṣe. Oṣooṣù kò ní ló jẹ Ọ̀yọ́ jẹ. Wàhálà ìtàlá yìí kò lè lóbi Ìbàdàn mú. Dàtẹ̀ ló dàgbé wọn mú nìyẹn. Kọ́rẹ́ǹsì mo ti di jáyà. Ẹ̀rù yẹn tó bà wò ìwọ ló. Bí ọba bẹ ní Ìbàdàn. Oṣooṣù kò ní ló jẹ Ọ̀yọ́ jẹ. Wàhálà ìtàlá níbi kẹsàn àwọn ọmọ kéékèèké yẹn lè ṣe orí mi wú ẹni ìjọwọ́ yẹn sí i. Ó yà àwọn tó kù. Ẹ ṣe wá pọ̀ tẹ̀ ń gbọ́ kọ́rẹ́nsì ẹ̀yọ́ ọmọ kéékèèké. Ìwọ ẹgbẹ́ ọmọ kékeré kọ̀ọ̀kan táyé kọ́rẹ́nsì kọ́rẹ́nsì. Ó ti gbàgbé ìbò ni. Ó ti gbàgbé ìbò ni. Nígbà tá a wọ ilé wa náà wá. Ó ti gbàgbé ìbò ni. Tó ní ẹ̀kọ́. A ti gbàgbé ìbò ni. A ti gbàgbé ìbò ni. Nígbà tá a wọ ilé wa náà wá. A ti gbàgbé ìbò ni. Ọba kówó ẹ̀. Ẹ̀wọ̀n kí làwọn yòókù fẹ́ sọ báyìí. Ọmọ ilé yẹn ti gbà lẹ́nu eléyìí. Má bọ̀. Wọ́n tẹ̀ ẹ́ kọ́rẹ́nsì. Kí n máa kí ọ láàbùn mi lọ́wọ́, wọ́n ló ti gbowó wá o. Ó dààmú, ó kóró, ó rẹ̀ ní àkóbá. Tó bá ti ń bọ̀, máa mú kò bí bọ̀. Ó dàbí àkàtì, kò wá ní ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Èyí tí ìbùsẹ̀ fún wa. Èyí tí ìbùsẹ̀ fún wa. Ó ti gbìyànjú. Ẹ̀wọ̀n àwọn ilé ìpara ni. Ètò ti wà ní ẹ̀rọ. Ìpínlẹ̀ ọmọ eléyìí ọmọ ọkọ̀ lórí ìrìnàjò. Kí ló ní ẹ̀wọ̀n sá lọ? Ti ẹ̀rẹ́ ni. Ẹ̀jẹ̀ ni wáyé kò bá wéwu. Wáyé kò bá kò má délé wù. Ẹ bá gbé adáni wáyé kò bá. Ó ní kì í ta. Táyé ilé ìwé kò sí ní ẹ̀kútẹ̀ ní òkútẹ̀. Wọ́n tó ní báyìí sí kọ́kọ́ ní kó kọrin yẹn o. Adáni wáyé ó ní kì í ṣá. Táyé ilé ìwé kò sí ní ẹ̀kútẹ̀ ní òkútẹ̀ kò sí. Bàbá tó bí òní báyìí sí kọ́kọ́rọ́ kú o. Eléyìí ò ní kọ́kọ́rọ́ sí i. Bí ló kọ́kọ́ ìbàdàn kan bíúdì wájú mi. Ṣé tuntun ni o? Àwọn tó máa ń múlẹ̀ ẹ̀rù ń bà mí o. Ẹ ti pọ̀. Ẹ gbọ́dọ̀ ní bí ni. Àyà ìjà ṣé obìnrin ní obìnrin ní ọkùnrin ní ọ̀dà bí ó dìde ọkùnrin. Àwọn ọkọ tí ẹ jáde ìgbọ́dọ̀. Ọmọ ilé ìfẹ́ kọ fún mi, àwọn sáré náà wà. Ṣé ó máa? Kọ́rẹ́nsì náà ni ògùnlé náà jíjí. Ṣètì wá rómi pinni. Má bọ̀, ẹ dúpọ̀ máa ń kọ́ ní ẹ̀. Táyé when I dey suffer, na I no see nobody. When I dey enjoy you, ọmọ kì í dey pay. Ògùnlé, ògùnlé náà jíjí. Náà jíjí ooo.
yóò dàgbé ọmọ PDP ni bàbá ẹ̀ máa ń ṣòṣèlú. Orin tó kọ yẹn ó le. Ṣèyí Mákindé.